Ẹ káàárọ̀ o. Ẹ dákun mò ń wo ìwòye kan o. Ó dàbí pé àwọn ọmọ ní hip hop yẹn tó ń kọ hip hop yẹn wọ́n fẹ́ ní ẹ̀kọ́, wọ́n fẹ́ ní làákàyè, wọ́n fẹ́ ní ìtẹríba ju àwọn ọmọ onífújì àsìkò yìí lọ. Even ju àwọn ọmọ onífújì lọ. Ká yọ àwọn àgbààgbà fújì kúrò ńbẹ̀. Ẹni kí nìdí? Mo ti wo fídíò kan tí Qdot tó dọ̀bálẹ̀ fún olórin kan. Àkọ́kọ́ nìyẹn. Mo ti wo fídíò kan tí Wizkid tó dọ̀bálẹ̀ fún àgbà olórin kan pátápátá pẹ̀lú bó ṣe lówó tó. Ó di méjì àbí? Mo ti wo fídíò kan tí Two-Face tó dọ̀bálẹ̀ fún onífújì kan lórí stage. Okay. Mo tún wá rí eléyìí tí Àṣàkẹ́ tó ti dọ̀bálẹ̀ fún Alhaji Saheed Òṣùpá bóyá ìjẹta. Ó dọ̀bálẹ̀ fún pátápátá. Ṣẹ́rí fọ́tò ilé tẹ́ ń wò yìí, ẹ wo àwọn fídíò yìí náà. Ṣẹ́rí fọ́tò tẹ́ ń wò yẹn, ibi tó ti Saheed Òṣùpá ti ń gbé dìde ni, ó dọ̀bálẹ̀ pátápátá tán fún Alhaji Saheed Òṣùpá. Tó wá yẹ pé àwọn onífújì ẹgbẹ́ wọn yẹn ni. Èyí tí wọ́n kàn ṣe ni wípé ọ̀gá wa àtúwálè àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n wà gbẹ́nu sí létí, wọ́n ti kí tán nìyẹn. Wọ́n sọ̀rọ̀ wújẹ́wújẹ́ sí létí kí wọ́n lè bá wọn pé ẹgbẹ́jọ làwọn torí pé wọ́n ti jọ mú máìkì dání. Bí Àṣàkẹ́ ṣe rí Alhaji Saheed Òṣùpá ló ti ń dọ̀bálẹ̀ lọ pàdé rẹ̀, ó dẹ̀ dọ̀bálẹ̀ tán pátápátá bẹ́ẹ̀. Ṣàṣàkẹ́ ò lówó ni. Ẹ̀mọye onífújì míì tó yá Àṣàkẹ́ lówó jù lọ. Sáriwo ní music ni. Ṣùgbọ́n tó yẹ pé àwọn onífújì yẹn ni níbi ànílàkàyè wọn tó torí pé wọ́n ní ìgbéraga bí wọ́n ní ẹ̀kọ́ bí ọ̀gá wa tálẹ̀ ẹni tó kù wá kàn súnmọ́ ni wá kàn gẹ̀rọ tán. Wọ́n ti kí tán nìyẹn. Wọ́n ń fi yẹn gàn wípé àwọn jọ ń kọ fújì ni. Lóòótọ́ kì í ṣe gbogbo ọ̀gá ló dáa. Ọ̀gá mi tí ò bá dáa ẹ lè mọ̀ wùlẹ̀ kí gan rárá. Kò síbi tí ò sí. Ṣùgbọ́n wùlẹ̀ kí rárá á mọ̀ wípé bóyá ọ̀gá yẹn ni ò dáa sí ẹ. Ṣùgbọ́n àwọn míì lóòótọ́ wọ́n gba ìdọ̀bálẹ̀ lọ́wọ́ ẹni tó wà lẹ́yìn wọn. Bóyá látara àìnílàkàyè tàbí tó àìtòlú wọn láṣíwájú tó bá fẹ́ dùn lùlù kò ní bá wọn fèsù ládìẹ yẹn. Ṣùgbọ́n mọ̀ wùlẹ̀ kí wá sí àwọn tó dáa táwa mọ̀ tèmi mọ̀ táwọn fáǹsì mọ̀ pé eléyìí dáa o ló wà kàn wá kí báyìí tálẹ̀ ọ̀gá wa kínìkan ní pàtó fi kọ́ nìkan wípé olórin tóun bá jù lọ dànùdànù tóun dẹ̀ jọ̀gà fún tí ò bá lè dọ̀bálẹ̀ fún òun kó mọ̀ wùlẹ̀ kóhun lórí stage báyìí wọn ní kí wọn á lọ máa fẹ̀rẹ̀ á máa kí wọn ní ẹ̀yìn agbo wọn á lọ máa dọ̀bálẹ̀ kí ó tó lè dọ̀bálẹ̀ káyé rí ẹ̀. Nígbà táwọn oní hip hop tán ń ṣerú eléyìí àwọn gan ló yẹ kí wọ́n ní tẹríba jù because iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ gànfẹ́ ni. Àwọn náà wá ní tẹríba, àwọn náà wá hùwà ọmọ tí wọ́n kọ́ jù, àwọn ọmọ tán kọ hip hop, ẹ̀yin fújì tí ẹ̀ ní tẹríba tẹ́ ẹ ní ìgbéraga tí yín ti ta. Ẹ mọ̀ ṣe gànfẹ́ lórí kíni? Ṣé lórí ayé yìí náà tàkàn wà tó yẹ pé lọ́dọ̀ Ọlọ́run gan kò mọ̀ pa wáyé gan. Mórí tán dà ó ní ayé ta bù sọ́wọ́ tí òkun wọ́ àtúndàálẹ̀ kò tún tó nǹkan eérú ni. Ayé tí gbẹ́rù mi ó sì ń bẹ̀ sọ̀mí ló máa wá. Ẹ mà àwọn senior yín ní ẹ mà àwọn ọ̀gá yín lọ́gà ẹ mà àwọn senior yín ní senior. Tó bá ti gbọ́ amú máìkì dání tẹ́yìn náà ti ń rí lóhùn kan gbàǹbì kan tẹ́ ti ń ra mọ́tò kan tẹ́ ti rá wọn kan tẹ́ ti lọ́ńdọ̀ wálẹ̀ fún wọn ní kọ̀rọ̀ tẹ́ ti rán yín lọ sí àjà àti wúmúrá ẹ ti sọra yín di ẹgbẹ́ àwọn ọ̀gá yín. Tí ń ti ta dànù ẹni kúre ẹ̀yin tẹ́ ní tẹríba yẹn ni ẹ mọ́ra yín o. Ládé Kàyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi. Nọ́mbà mi rèé fún polówó ọjà múfì yín fẹ́ jáde 08067109598 08067109598.